Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ agbé ọ̀gá bàbá gba ọpẹ́ wa. Ògo ni fún orúkọ Olúwa. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi lónìí, mo gbàdúrà wípé gbogbo ohun tí a pè ní májẹ̀mú ìgbéyàwó òkùnkùn, májẹ̀mú ẹlẹ́gbẹ́, májẹ̀mú eléré, májẹ̀mú emèrè, májẹ̀mú ọmọ ọ̀run, májẹ̀mú ọkọ ọ̀run, májẹ̀mú aya ọ̀run, lórúkọ Jésù kó jóná dànù nínú ayé ẹnì kọ̀ọ̀kan. Májẹ̀mú àbíkú lórúkọ Jésù mo ní kó jóná dànù nínú ayé ẹnì kọ̀ọ̀kan. Bí ẹ ti ń gbọ́ ẹ̀kọ́ yìí lónìí tí iṣẹ́ ìránṣẹ́ yìí ń jáde tàṣẹ́tàṣẹ́, mo gbàdúrà wípé ọ̀gangan ibi tí ayé yín ti nílò ìfọwọ́bà, lórúkọ Jésù Ọlọ́run kó fi ọwọ́ kan ayé yín. Lórúkọ Jésù ẹ rà àánú gbà. Lórúkọ Jésù ẹ ò ní dààmú o. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa àtolùgbàlà wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, tí a bá ń sọ̀rọ̀ nípa májẹ̀mú ìgbéyàwó òkùnkùn, à ń sọ̀rọ̀ nípa irúfẹ́ ìgbéyàwó kan èyí tí àwọn ẹ̀mí òkùnkùn máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ ènìyàn nípasẹ̀ ìbálòpọ̀ ojú ayé, ìbálòpọ̀ ojú oorun, àfúnjẹ ojú ayé, àṣìjẹ ojú àlá. Ẹ gbọ́ eléyìí, májẹ̀mú ìgbéyàwó òkùnkùn ni ìgbéyàwó àìrí, èyí tí àwọn ẹ̀mí àìrí fi ẹ̀tàn àti àrékérekè dá pẹ̀lú àwọn ọmọ aráyé láti lè mú ìpinnu èṣù ṣẹ lórí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé ayé méjì ló wà. Nígbà tí àwọn Yorùbá sọ wípé ayé pé méjì, nínú ọgbọ́n àti ìmọ̀ ìjìnlẹ̀ tó dúró lórí àròjinlẹ̀, òun ni wọ́n ti sọ bẹ́ẹ̀. Ayé pé méjì ní tòótọ́, nítorí wípé ayé méjì ló wà. Ayé àkọ́kọ́ ni ayé àìrí tàbí ayé àwọn ẹ̀mí, èyí tí a pè ní spiritual world or world of the spirit or spirit realm or spiritual realm. Ayé kejì ni physical realm, èyí tí à ń rí, ayé rírí. So oríṣi ayé méjì tó wà nìyẹn. Mo sì fẹ́ kí gbogbo ènìyàn ó mọ̀ yìí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé rírí ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ayé àìrí, nítorí wípé ohun gbogbo tó bá ṣẹlẹ̀ nínú ayé àìrí òun ló ń dictate fún nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé tá à ń rí lónìí. Ayé àìrí ó rí débi wípé kò sí nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí tí kò ti kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ẹ̀mí. Òun ló fà á tó fi jẹ́ wípé àwọn ẹlòmíì wọ́n á ní tó ṣẹlẹ̀ nínú ayé lẹ́ni àwọn tí kọ́kọ́ rí lójú àlá. Ẹ̀yin ò mọ̀ wípé àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú spiritual world, nínú spiritual realm, òun ni a máa ń rí lójú àlá. Òun ló fà á tó fi jẹ́ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi àlá ṣeré o. Àlá ò kì í ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú o. Àwọn àwòrán tẹ̀ ń rí lójú àlá yẹn òun ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín in the world of the spirit. Ṣé mọ̀ yí pé ẹ̀mí ni ènìyàn tó ní ọkàn tó ń gbénú àgọ́ ara. So in tó bá ń ṣẹlẹ̀ in the spiritual world, èèyàn ti máa rí, spirit èèyàn ti máa rí, òun ló máa wá communicate. Bí ìgbà tó yẹ pé èèyàn bá ń wo television, bí image, èèyàn máa rí bí image, èèyàn máa rí bí àwọn ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ jẹ́ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí ni. Tírú nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ in the spiritual world, in the spiritual realm, tó nítọ̀ wọn ò bá múra kó gbégbèsè gidi tó bá yẹ kó gbé, nǹkan tó ṣẹlẹ̀ sí spirit ẹ̀ ní spirit realm yẹn ó máa ṣẹlẹ̀ sí gangan lójú ayé. So ìgbéyàwó òkùnkùn ó ní ìgbéyàwó burúkú táwọn ẹ̀mí èmèrè, àwọn ẹ̀mí burúkú tí wọ́n ti perfect látinú ìjọba òkùnkùn wá ní spiritual realm, èyí tó manifest ní physical realm tó sì ń yọ ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó òkùnkùn pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn, ó bẹ̀rẹ̀ láti inú ìwé Genesis. Inú ìwé Genesis ni gbogbo kìíní ti bẹ̀rẹ̀. Ẹ rí i pé ní Genesis chapter 6 máa kà láti verse 1. Ó ní ó sì ṣe, Genesis chapter 6 láti verse 1. Ó sì ṣe nígbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ lórí ilẹ̀. Ìyẹn túmọ̀ sí pé nígbà tí wọ́n ń pọ̀ sí, tí wọ́n ń di púpọ̀ sí lórí ilẹ̀, tí a sì bí ọmọbìnrin fún wọn, ni àwọn ọmọ Ọlọ́run rí àwọn ọmọbìnrin ènìyàn pé wọ́n lẹ́wà, wọ́n fi aya fún ara wọn.
nínú gbogbo àwọn tí wọ́n yàn. Náà ẹ gbọ́ ilé yìí dáadáa gbogbo ènìyàn. Mo fẹ́ kí ẹ mọ̀ yìí pé àwọn tí Bíbélì pè ní àwọn ọmọ Ọlọ́run ní verse 2 ìwé Genesis wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn lásán o, áńgẹ́lì ni wọ́n, ẹ̀mí ni wọ́n. Ṣé mọ̀ yìí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí Bíbélì bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn áńgẹ́lì, ìgbà míì ó lè lo áńgẹ́lì, ìgbà míì ó lè sọ pé àwọn ìràwọ̀, ìgbà míì ó lè sọ pé àwọn ọmọ Ọlọ́run. Fún àpẹẹrẹ nínú Job chapter 1 verse 6, ǹjẹ́ ó di ọjọ́ kan nígbà tí àwọn ọmọ Ọlọ́run wá pé níwájú Olúwa. Àwọn tó pè ní ọmọ Ọlọ́run níbi tó pé níwájú Ọlọ́run áńgẹ́lì ni wọ́n. Ó ní Sátánì sì wà pẹ̀lú wọn. Ẹ tún jẹ́ ká wo Job chapter 38 verses 4 to 7. Níbo ni ìwọ wà nígbà tí mo fi ìpìlẹ̀ ayé sọlẹ̀? Ọlọ́run ló ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn. Wí bí ìwọ bá mòye, ta ni ó fi ìwọ̀n rẹ̀ lélẹ̀ bí ìwọ bá mọ̀? Tàbí ta ni ó ta okùn wíwọ̀n sórí rẹ̀? Lórí ibo ni a gbé kan ìpìlẹ̀ rẹ̀ mọ́? Tàbí ta ni ó fi òkúta igun rẹ̀ lé ilẹ̀? Verse 7. Nígbà tí àwọn ìràwọ̀ òwúrọ̀ jùmọ̀ kọrin pọ̀, àwọn ìràwọ̀ òwúrọ̀ tó lójúmọ̀ kọrin pọ̀ yẹn, wọn kì í ṣe star lásán o, ìràwọ̀ yẹn áńgẹ́lì ni wọ́n. Tí ẹ bá dẹ̀ wo ìwé Revelation chapter 12 náà láti verse 1, ẹ rí dragoni ńlá nì tí ó fi ìrù rẹ̀ wọ́ ìdámẹ́ta ìràwọ̀ ọ̀run. Àwọn áńgẹ́lì ni dragoni tí Bíbélì sọ nínú ìwé Revelation chapter 12 yẹn. Dragoni yẹn ejò láíláí ni, èṣù ni sà. Ìràwọ̀ tí ó fi ìdámẹ́ta ìràwọ̀ tí ó fi ìrù rẹ̀ wọ́ sílẹ̀, ó ní ìdámẹ́ta àwọn áńgẹ́lì Ọlọ́run tó ṣọ̀tẹ̀ pẹ̀lú Sátánì. So ibikíbi tẹ́ bá ti sọ pé àwọn ìràwọ̀, ẹ rí wípé Bíbélì sábà máa ń sọ, ó máa ń rìvá sí àwọn áńgẹ́lì gẹ́gẹ́ bí ìràwọ̀. So ẹ jẹ́ tún verse 7 ìwé Job 38 verse 7 yẹn kà. Nígbà tí àwọn ìràwọ̀ òwúrọ̀ jùmọ̀ kọrin pọ̀, a tún lè sọ pé nígbà tí àwọn áńgẹ́lì jùmọ̀ kọrin pọ̀, tí gbogbo àwọn ọmọ Ọlọ́run, ẹ tún lè gbọ́dọ̀ lu ọmọ Ọlọ́run, tí gbogbo àwọn ọmọ Ọlọ́run ń hó ìhó ayọ̀. Ẹ rí níbẹ̀ yẹn wípé Bíbélì ń sọ láti verse 4 nípa ìpìlẹ̀ ayé, bí Ọlọ́run ṣe fìdí ayé sọlẹ̀ ìgbà tí Ọlọ́run ń dá ayé. Ẹ̀yin ẹ padà sínú Genesis chapter 6 yẹn, mo fẹ́ ká láyé yẹn yé wa dáadáa. So tá bá understand àwọn tí Bíbélì pè ní ọmọ Ọlọ́run, á lè yé wa dáadáa nínú ìwé Genesis yìí. Ẹ padà sínú ìwé Genesis chapter 6 yẹn. Ẹ jẹ́ n tún kà láti verse 1. Ó ní ó sì ṣe nígbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ lórí ilẹ̀ tí a sì bí ọmọbìnrin fún wọn. Ní verse 2, ní àwọn ọmọ Ọlọ́run, ẹ ti rí pé àwọn áńgẹ́lì níbẹ̀ yẹn, rí àwọn ọmọbìnrin ènìyàn pé wọ́n lẹ́wà, wọ́n fi aya fún ara wọn nínú gbogbo àwọn èyí tí wọ́n yàn. Àwọn áńgẹ́lì tó ṣubú pẹ̀lú Sátánì, àwọn áńgẹ́lì tó fi ipò ọlá wọn sílẹ̀, tí ìwé 2 Peter chapter 2 verse 4 to 7 sọ nípa wọn. Ó sọ nípa àwọn áńgẹ́lì tó fi ipò ọlá wọn sílẹ̀. Àti Jude verse 6 chapter kan ní Jude ní, ó sọ nípa àwọn áńgẹ́lì yẹn pé òun ni Ọlọ́run ti fi wọ́n sínú òkùnkùn nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n dá, nítorí ìwà tí wọ́n hu. Àwọn áńgẹ́lì yẹn ni wọ́n fi ipò ọlá wọn sílẹ̀, ni wọ́n fẹ́ àwọn ọmọbìnrin ènìyàn nínú ìwé Genesis chapter 6. Olúwa sì wípé ní verse 3, Genesis 6 verse 3, Olúwa sì wípé èmi kì yóò fi ìgbà gbogbo bá ènìyàn jà, ẹran ara ṣáà ní òun pẹ̀lú, ọjọ́ rẹ̀ yóò sì jẹ́ 100 ọdún. Verse 4, àwọn òmíràn wà ní ayé ní ọjọ́ wọn nì, àti lẹ́yìn èyí nì pẹ̀lú, nígbà tí àwọn ọmọ Ọlọ́run wọlé tọ̀ àwọn ọmọbìnrin ènìyàn lọ, tí wọ́n sì bí ọmọ fún wọn. Àwọn ọmọ tí wọ́n bí fún wọn yẹn, àwọn náà ni ó di akọni tí ó wà ní ìgbàanì, àwọn ọkùnrin olókìkí. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ ní ayé, àti pé gbogbo ìrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn ún dé ọkàn rẹ̀. Verse 7, Olúwa sì wí pé èmi ó pa ènìyàn tí mo ti dá run kúrò ní orí ilẹ̀, àti ènìyàn àti ẹranko àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run, nítorí
inú mi bàjẹ́ tí mo dá wọn. Náà ìṣẹ̀lẹ̀ yẹn ló ṣẹlẹ̀ tí Ọlọ́run fi ìkún omi pa ayé rẹ́ ní àkókò náà. So ní àkókò ìgbà tá à ń wí, àwọn òmìrán pọ̀ nínú ayé, àwọn ṣènìyàn ṣẹbọra ẹ̀dá, àwọn ṣẹranko ṣènìyàn, àwọn àrígídé ènìyàn, àwọn apá kan ènìyàn, apá kan ẹbọra. Ẹ dẹ̀ rí pé nínú ayé lónìí náà irú ẹ̀ ti ṣẹlẹ̀ gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú ayé lónìí tó yẹ pé wọn ò ní ìyá, wọn ò ní bàbá, wọ́n gbé àgọ́ ara ènìyàn wọ̀ ni. Tó bá di ọ̀sán wọn á jáde bí ọkùnrin lọ́sàn-án, tó bá dẹ̀ dòru wọn tún lè jáde bí obìnrin. So irú àwọn ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ wọ́n pọ̀ nínú ayé lónìí tó jẹ́ pé bí wọ́n ṣe wà nìyẹn, apá kan ènìyàn, apá kan ẹbọra. Náà ó bani nínú jẹ́ láti discover wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fi àìmọ̀ọ́mọ̀ lọ fẹ́ ẹbọra lọ́kọ. Bóyá ẹ ti máa gbọ́ rí wípé obìnrin kan ó fẹ́ ọkùnrin kan, wọ́n ti bímọ bíi mẹ́rin bíi márùn-ún. Nígbà tó bá yá ẹ rí, nígbà tí irú obìnrin bẹ́ẹ̀ bá ní ìwọ ọkọ mi jẹ́ ká lọ mọ̀ lú yín, jẹ́ ká lọ mọ̀ lé yín, tán bá lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó bá ti ń da ọkọ ẹ̀ láàmú, tá bá wá lọ lù wọn. Bóyá ẹ ti gbọ́ rí tó yẹ pọ́kọ náà nígbà tó bá dé lu á náwó sílé á nílé àwọn nìyẹn. Nígbà tí ìyàwó àtàwọn ọmọ bá débẹ̀ ni wọ́n discover yìí pé òkú lòún fẹ́ lọ́kọ. Ẹ rí àwọn àkúdà, ṣe rí àwọn àkúdà yẹn, àwọn ẹ̀mí òkùnkùn tá à ń sọ yìí náà ni. Ṣe rí àtàwọn ẹ̀mí àkúdà, àwọn ẹ̀mí àkúdà ni àwọn àlùjọ̀nú, àwọn áńgẹ́lì òkùnkùn tó máa ń gbé àgọ́ ara òkú wọ̀. Familiar spirit ni wọ́n ní foundation nínú family. Ẹ rí i pé familiarity, familiarization. So àwọn ẹ̀mí òkùnkùn yẹn ni nínú ìjọba emèrè náà ni wọ́n ti wá. Àwọn ló máa ń familiarize ara wọn pẹ̀lú gbogbo family kọ̀ọ̀kan. Tí ẹnìkan bá kú tí ò bá ní Jésù, wọ́n máa gbé àgọ́ ara ẹ̀ wọ̀, wọ́n á máa fi rìn kiri gẹ́gẹ́ bí àkúdà. Tẹ́ bá rántí ẹ rí i pé àwọn ẹ̀mí òkùnkùn yẹn náà ni wọ́n fẹ́ gbé àgọ́ ara Mósè. Nígbà tí Mósè kú tán, wọ́n fẹ́ gbàgọ́ ara òkú Mósè kí wọ́n fi ṣiṣẹ́ bí àkúdà kiri. Àwọn familiar spirit ni. Àwọn familiar spirit yẹn náà ni wọ́n máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọkọ ọ̀run, aya ọ̀run. Àwọn náà máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àbíkú. Inú ìjọba emèrè ni wọ́n ti wá. Ìjọba emèrè sì ni ìjọba tó lágbára jù nínú gbogbo ìjọba òkùnkùn. Lẹ́yìn àwọn principalities and powers, ìjọba emèrè ló tún pọ̀ jù, àwọn sì ló lágbára jù nínú ìjọba òkùnkùn àgbáyé. Yẹ́sà, inú omi ni wọ́n ti wà, inú omi ni headquarter wọn wà. Ṣé mọ̀ pé nígbà tí Ọlọ́run fi omi payé rẹ́, èèyàn ló kú àtẹranko. Ẹ lọ ka Báíbù dáadáa, ènìyàn àtẹranko ló kú ní verse 7 ìwé Genesis chapter 6 yẹn. Ẹ rí i pé ńgbà tẹ́nìyàn àtẹranko kú nípasẹ̀ flood, ìkún omi nígbà náà, àwọn ẹ̀mí ò kì í kú. Àwọn iwin, àwọn dímọ̀ wọn ò kú. Gbogbo wọn lọ dárogún sínú òkun, sínú omi. Òun ló fi jẹ́ yí pé nínú omi òkun ni àwọn ẹ̀mí òkun tó pọ̀ jù ní gbogbo àgbáyé, inú omi òkun náà wà. Àti inú àwọn odò. Ẹ dẹ̀ rí i pé population àwọn emèrè ó pọ̀ ju population àwọn èèyàn gidi lọ. Ìjìnlẹ̀ lẹ́gbọ́ tí mo sọ lónìí. So nínú àwọn emèrè, nínú ìjọba wọn làwọn àbíkú ti yọrí, ibẹ̀ lọkọ ọ̀run ti yọrí, ibẹ̀ làkúdà ti yọrí. Tẹ́ bá gbọ́ tán bá sọ pé wọ́n pe ìpọ́nrí òkú, inú ìjọba emèrè ló ti yọrí. Inú ìjọba emèrè ni àwọn ẹ̀mí búburú tó máa ń ṣe divination, tí wọ́n máa ń lọ nínú ẹ̀mí. Àwọn ẹlòmíì wọn dàtún bí, wọn di born again, wọn ní Holy Ghost baptism, wọn á láwọn lọ́nú ẹ̀mí, àwọn lọ́nú ẹ̀mí ọjọ́ méje, àwọn lọ́nú ẹ̀mí ọjọ́ 21 days. Ẹlòmíì inú wọn tó bá sọ experience ẹ̀ fún yín nínú lílọ́nú ẹ̀mí yẹn, ẹ̀rù máa bà yín, torí wọ́n á bára wọn nínú ìjọba emèrè tí wọ́n á rí onírúurú àwọn ẹ̀mí tí ó mọ fún wọn níṣẹ́, tí ó mọ jíṣẹ́ fún iṣẹ́ tán bá ń jẹ́ fún wọn yẹn làwọn náà mọ jẹ́ fáwọn èèyàn nínú ayé. So àwọn tó ń lọ nínú ẹ̀mí láì ní Jésù, tó yẹ pé ẹ̀mí emèrè ni wọ́n ń lò, inú ìjọba emèrè ni wọ́n mú ìṣẹ̀dá wọn lọ. Astral projection ni wọ́n, astral travel, wọ́n máa ń rin ìrìn àjò ẹ̀mí, inú ìjọba emèrè ni wọ́n mú wọn lọ. So oríṣiríṣi sì ni àwọn emèrè tó wà. Àwọn emèrè wọ́n pín sí ìpele. Mo sọ fún wa pé headquarter wọn wà nínú ìsàlẹ̀ òkun, ṣùgbọ́n wọ́n wà káàkiri. Àwọn emèrè inú òkìtì ọ̀gán wọ́n wà, emèrè inú agbo ọ̀gẹ̀dẹ̀, emèrè inú agbo òrèké, emèrè ojú sánmọ̀, emèrè agbedeméjì ayé àtọ̀run, emèrè inú afẹ́fẹ́ lẹ́lẹ́, emèrè inú ẹ̀fúùfù lẹ̀lẹ̀. Àwọn emèrè kan orí àkìtàn náà wà, àwọn emèrè kan inú òkìtì ọ̀gán, àwọn emèrè kan emèrè ẹ̀ǹkùlé, emèrè ojúde, emèrè ẹ̀bá ògiri,
emèrè oríta mẹ́ta, emèrè alárìnkiri, emèrè alákìísà, emèrè ìdí ìrókò, inú igi ìrókò olúwéré, emèrè inú àpáta, emèrè etí odò, emèrè inú odò. Bí àwọn emèrè wọ̀nyí bí wọ́n ṣe pọ̀ lọ ránran rèé, tó yẹ pé ìkọ̀ọ̀kan wọn group by group ni àwọn emèrè máa ń rìn. Àwọn emèrè ò kí ń dá rìn, wọ́n ẹgbẹ́ ni wọ́n, òun náà fi máa ń pè wọ́n ní ẹlẹ́gbẹ́. So bí wọ́n ṣe pọ̀ lọ káàkiri nìyẹn, onírúurú àwọn emèrè yẹn òun ni wọ́n wà. So tabade wa ń sọ̀rọ̀ nípa àwọn emèrè bí ogun wọn ṣe wà káàkiri gẹ́gẹ́ bí ibi tí wọ́n máa ń gbé, gẹ́gẹ́ bí ibi tí wọ́n ti máa ń farahàn, tán dẹ̀ ti máa ń ṣèpàdé bí mo ṣe làákalẹ̀ lẹ́ẹ̀kan yẹn. Ṣé wá rí àgbáríjọpọ̀ gbogbo àwọn emèrè wọ̀nyí, ìpele 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pín sí. Ìpele àkọ́kọ́ òun ni emèrè àmútọ̀runwá. Emèrè àmútọ̀runwá ni àwọn ọmọ tó tí emèrè wọnú ìyá wọn. Ẹ rí i pé aláboyún mi tó bá ń rìn kiri nílẹ̀ Yorùbá, wọn á ní ká aláboyún máa ń rìn lọ́sàn-án aago kan ọ̀sán, wọn á ní ká aláboyún máa ń rìn lóru, wọn á nítorí àwọn emèrè tó ń rìn kiri. Àwọn àlùjọ̀nú burúkú, àlùjọ̀nú emèrè ni wọ́n lè wọnú aláboyún mi, wọ́n á mú ọmọ inú ẹ̀ gangan, wọ́n á fi sínú ìdè. Kí àwọn ẹlòmíì máa ń sọ wọn á náà máa lé ọmọ inú aláboyún jáde. No, wọn kì í lé ọmọ inú aláboyún jáde. Ọmọ tó wà nú aláboyún yẹn gangan wọ́n máa fi ẹ̀mí ẹ̀, wọ́n máa fi sínú ìgbèkùn, àwọn náà wà wọnú ẹ̀. So nínú àgọ́ ara ọmọ yẹn ẹ̀mí méjì ló máa wà ń bẹ̀. Ẹ̀mí ọmọ yẹn gangan tán ti suppress, tán ti dè nígbèkùn, àti ẹ̀mí emèrè yẹn gangan. So àṣírí ẹ̀ lẹ́gbọ́ tí mo sọ yìí. So irú ọmọ bẹ́ẹ̀ tán bá ti bí, wọ́n ti bí ọmọ yẹn ní emèrè. Ọmọ yẹn gangan òun gan ò ní lè máa sọ̀rọ̀, ẹ̀mí emèrè yẹn ló máa sọ̀rọ̀ nínú ayé ọmọ yẹn. Tán bá bí irú ọmọ bẹ́ẹ̀ tán, a máa ń pe irú ọmọ bẹ́ẹ̀ ní emèrè àmútọ̀runwá. Mo fẹ́ kẹ́ mọ̀ yín pé emèrè ò kì í ṣe ọkùnrin, kì í ṣe obìnrin, ẹ̀mí ni wọ́n o. Ẹ̀mí ni wọ́n o. Ṣùgbọ́n tán bá gbé àgọ́ ara ọkùnrin wọ̀, á sọ pé ọmọ ọkùnrin yìí lémèrè. Tán bá gbé àgọ́ ara obìnrin wọ̀, á sọ pé ọmọbìnrin yìí lémèrè. Lóòótọ́ àgọ́ ara obìnrin ni wọ́n láìkì àti mọ gbé wọ̀ jù, ṣùgbọ́n àwọn ọmọ ọkùnrin tó jẹ́ ẹlẹ́mìí emèrè, àwọn gan burú ju obìnrin tó jẹ́ mèrè lọ. Oríṣi emèrè kejì òun ni àwọn emèrè àdáyébá. Àwọn emèrè àdáyébá ni àwọn ọmọ tó gba ẹ̀mí emèrè ládùúgbò, nílé ìwé, nílé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ mi skul ni wọ́n ti fún lémèrè. Ẹ̀mí burúkú. Ẹ̀yin òbí ẹ ṣọ́ra, ẹ kìlọ̀ fáwọn ọmọ yẹn ká dédé mọ̀mọ́ gba nǹkan jẹ. Láyé ìgbà kan àwọn ọmọ wọn máa ń pín sàárà fún wọn ládùúgbò, táwọn ọmọ wọn lọ jẹ sàárà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló kàgbákò ẹ̀mí emèrè níbi sàárà jíjẹ. Dẹ̀ nísìnyí báyìí wọ́n ṣe sàárà ní àdúgbò mọ́, skul náà ti ń ṣe. Wọ́n dẹ̀ pé ní sàárà mọ́, birthday lókù tí wọ́n láwọn ń ṣe. So torí àwọn èèyàn ti ń jágbọ́n wọn. So ẹ ṣọ́ra, àwọn ọmọ yín tán bá pín sweet, tán pín soft drink fún wọn, tán pín gbogbo oríṣiríṣi nǹkan fún wọn, fiju milk ní skul àti biscuit, ẹni kán mọ̀mọ́ dédé jẹ́, kán mọ̀ délé kẹrin náà, kán mú nǹkan tó bá fún wọn délé. Ọ̀pọ̀lọpọ̀ ti jẹ irú ẹ̀ tó yẹ pé wọ́n ti gbẹ̀mí burúkú. Dẹ̀ ní chọ́ọ̀chì náà ẹ ṣọ́ra. Nínú chọ́ọ̀chì àwọn emèrè kan tán bá fẹ́ ṣe sàárà, tán bá fẹ́ initiate àwọn èèyàn, wọ́n ó ra gbogbo àwọn nǹkan bíi bisikíìtì, súwìtì, wọ́n á láwọn ń pè wọ́n náà ń ṣe birthday. Kan ẹ sọ fáwọn Sunday school teacher kan tó pín nǹkan fáwọn ọmọ. Tẹ́nìkan bá gbé nǹkan wá tó ní kan pín fáwọn ọmọ ní church, ẹnìkan lọ fi hàn pásítọ̀, kí pásítọ̀ rí náà. Tó bá yẹ pé èyí tí wọ́n jẹ ní pásítọ̀ ó yà sí mímọ́ káwọn ọmọ tó jẹ́. Ẹ má máa jẹ́ ká dédé pín nǹkan fáwọn children nínú church, ewu wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kàgbákò ẹ̀mí emèrè nípasẹ̀ irú nǹkan tá à ń sọ yìí. Nǹkan jíjẹ, nǹkan ṣòro jẹ o. Dẹ̀ oríṣi emèrè kẹta òun ni àwọn afọ́jú ọmọ ẹgbẹ́. Àwọn afọ́jú ọmọ ẹgbẹ́ ni àwọn tó ní èèyàn tó lémèrè nínú àgọ́ ara wọn, ṣùgbọ́n táwọn gangan ò mọ̀. Àwọn gangan á tún máa béèrè wípé ṣéyàn lè ní ẹ̀mí emèrè kó máa mọ̀ ni, ṣéyàn lè jẹ́ ẹlẹ́gbẹ́ kó máa mọ̀ ni. Aláwọn ń lọ pàdé, àwọn ò kí ń jí lóru, táwọn bá ti sùn àwọn sùn nìyẹn. Ẹlòmíì gan aṣọ alóhùn ò kí ń lálàá. Wáì tí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe wá ń jíṣẹ́ fún un pé òun lémèrè, pé òun lẹ́gbẹ́, pé òun lé ẹ̀mí eléré. Báwo ni òun ò lẹ́gbẹ́ kankan tòun, òun ò lémèrè ń tòun? Wẹ́ ó mọ̀ ni.
o mọ̀ ni. In fact mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ayé táwọn èmèrè fẹ́ jù lọ àtàwọn dímọ̀ yẹn ni pé kán wà nínú ayé èèyàn kan máa operate ṣùgbọ́n kẹ́ni yẹn gángan mọ̀ wípé àwọn wà nínú ayé òun, nǹkan tán fẹ́ jù lọ nìyẹn. So ìdáhùn sí ìbéèrè yẹn ni wípé ó ṣeé ṣe dáadáa kí ènìyàn ní ẹ̀mí èmèrè kó sì máa mọ̀. Ó depend lórí irú ẹ̀mí èmèrè tó bá ń gbénú àgọ́ ara onítàn. Yes sir, ó tún èèyàn tún lè, ó ṣeé ṣe kéèyàn tún ní ẹ̀mí àjẹ́ kó máa mọ̀. Kì í ṣe gbogbo àjẹ́ ló ń fò lọ́pàdé, kì í ṣe gbogbo àjẹ́ ló ń lọ́pàdé òru, kì í ṣe gbogbo àjẹ́ ló ń dolóńgbò, gbogbo àjẹ́ kọ́ ló ń dẹyẹ. So èèyàn lè ní àwọn ẹ̀mí burúkú yìí kó sì máa mọ̀.